ọmọ Táyọ̀ ojú ọlá pé ọmọ Táíwò ó pé ewu iná kì í pa òdì ó pé ewu aya tèmi Dayọ̀ ojú ọlá pé owó màmá Ayọ̀mídé àwọn olúwa kẹ́mi o àpèkẹ́ sọ́mi àdúrà o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. mímọ́ ọlọ́run ọba tó fi mímọ́ bora bí aṣọ èmi rí bà lọ́wọ́ rẹ kí n tó máa ń lọ. ṣé bẹ́ẹ̀ tí mọ̀ pọ́ máa ròde yọ kúkú lèmi ṣe. mo tún gbéra tó jàre ó dìlú Amẹ́ríkà ní Houston, Texas gangan nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn ní adúmáadá rẹwà lóbìnrin. ojú ọlápẹ̀ tí a ọmọ arígbá ńlá buwó fàyàbá. ọmọ Táyọ̀ yìí ní ọlágún ire lónìí orí rẹ̀ àfire. ọmọ rẹ̀ mogún ọmọ orí ọ̀tá. ojúmọ́ tó mọ́ lòdì tó níṣe bójúmọ́ rẹ̀ ní ojúmọ́ ayọ̀ ní ojúmọ́ ìkú balẹ̀ ọ̀rọ̀ torí pọ́jọ́ ńlá lọ́jọ́ tá a bí ọ sílé ayé jẹ́ àyájọ́ ọjọ́ òní ọjọ́ dùnú ni ojú ọlá pé ọmọ lọ́lá tí Fọláyan adúmáadá rẹwà lóbìnrin olórí láàfin tèmi Dayọ̀ Ọlágún àpèkẹ́ o arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ṣe Bọ́lá Elédùmarè ìyọba ni Mama Boys ogójì ọdún láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí kọ́ òòká gógó ṣọdún dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní o mọ̀ bẹ́ ńlẹ́jà rẹ aya wọn níjà rẹ máa ń da gọ́jọ́gọ́jọ́ kórí jẹ́ òpẹ́ láyé ọ̀rẹ́ rẹ pàtàkì ló pè mí sórí aago Olúwakẹ́mi Oṣùkọ̀yà aláṣà tó da iléeṣẹ́ Trendy's Place ní Houston, Texas ni ló pè ń wá bá ọgbẹ́gbẹ́ ọpẹ́ gẹ̀ǹgẹ̀ sọ́lọ́hún ọba ó pè ń wá kí ọkú ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ó ní àràṣọ ọlọ́rẹ̀ mi alábàárò mi ni ó ní kíkú mọ́ pa àpèkẹ́ mi kárùn má ṣe ṣọ̀rẹ́ mi Olúwakẹ́mi ní òjò pa mí o mọ́ ṣe kojú ọlá pè mí ó pé sórí Eunice yẹn aya rere ni lọ́dẹ ìyọkọ àdọ́gbadélẹ̀ láàrin obìnrin ó lò ní sọdúnbọ́dún lọ láṣọ lọ́hùn ọba ọmọ Daniel Alábí Táíwò àti màmá rere Comfort Mọ́rádékẹ́ Táíwò ṣé ẹ mọ̀ pọ́mọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ òbí rere lọ́lọ́kọ̀ tó wá sílé ayé ló ṣe fi ìwà rere ṣẹ̀ṣọ́ ara yóò ní tako sálà rẹ lógo Ọlọ́run owó màmá Yọ̀mídé mọ́mísí Daniel màmá David ò ní tanáwó sáré ọmọ lágbára Ọlọ́run ọba mo ṣetán mo fẹ́ bá ọ dójúde àwọn bàbá tó bí yín lọ́mọ nírẹ̀ alálùbọ̀sà ṣé mọ̀ ní ìsóní ibẹ̀ ìyẹn ni Sìmíkàrẹ́ lé Alápẹ̀kẹ́ ọlọ́jọ́ ìbí àṣeyẹ ṣàmọ́dún Sìmíkàrẹ́ lé Alápẹ̀kẹ́ ọlọ́jọ́ ìbí àṣeyẹ ṣàmọ́dún. Àpèkẹ́ o ìwọ lọmọ wọn nírẹ̀ ọ̀yẹ́ ìrẹ́ alálùbọ̀sà ìrẹ́ olókè méje ìtàkì ọ̀la ẹ̀yin gangan lọ́mọ ìrẹ́ mogún àmọ́ orí ọ̀rọ̀ ta ọmọ agbórí òrókò èdè ọ̀rọ̀ ṣé bí ọ̀rọ̀ rẹ kì í rìn eré ní sálẹ̀ bàbá tó bí yín lọ́mọ orí ẹ̀yin lọ́mọ aró orí ìpọ́nlẹ̀ ọmọ aró orí òkè ọmọ ẹ̀fọ̀n tí rọ̀ wò dẹ Mama Boys ẹni òkè ìpọ́nlẹ̀ bá ń wùgùn kó bá mi ká lọ ṣàyàbá ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ mi kúkú ti ń tara baraṣọ Àpèkẹ́ o ẹ̀yin lọ́mọ ní òwò adìẹ tí gbogbo wọn ń gbé kẹ́kẹ́ lórí ẹ̀yin ọmọ ọ̀pẹ́yà méjì nírè ọ̀kan dámọ̀ kòrèfè ojú ọlá pé ta ló ní àlárí bàbá aṣọ tí ń koná yanranyanran Àpèkẹ́ o ta ló sọ pé olómi nílé yín èèyàn wo ló sọ pé olódò kó wá wí fún mi ó jàre ṣe bá képa lómi ìsún yọkọ lómi àmù afẹ́lẹ́lẹ́ lómi ayaba ojú ọlá pé bí n bá délé yín máa fi gbá bomi mu máa fomi odò fọsẹ̀ ìwọ ló tètè sọ fún mi kó mi àgbàrá làgbọ́n wẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ bẹ́lẹ̀ kò bá wo mi àṣà àti ìsáwọn lójúgun ẹ̀yin lọ́mọ owó sírímù ọmọ òkùnkùn sírímù ọmọ òkùnkùn ló wọ́n owó mi òun nígbó ńlá ọmọ àrígbá ńlá buwó fún àyàbá òtútù ọgbọ́n òwú mi ò da afárá oyin mi sì dán wọn gógó lé bàbá tó bí yín lọ́mọ ọmọ Ìtàkíọlà ó ti ṣọdún ìláyé wàá ṣe tẹ̀mí ìlágbára Ọlọ́run ọba àwọn tolúwakẹ́mi fúnra ẹ̀ ọmọ wọn nílé olówó ní jànà odò ní mẹ́sì ilé afúnimáwo bẹ́ẹ̀ ni ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ewele ọmọ olóbì ìka àjàsowó adúmáadá mọ́lẹ́wà bí oṣù ṣebí ń dọ́kàn sí mi lórí aago ó pé happy 40th birthday Àpèkẹ́ tèmi ó pé ó mọ fọdún yìí dún ni ojú ọlá pé ṣebí dúdú ló rẹwà jù láàrin mọ́ dúdú rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ rẹ̀rẹ̀ Àpèkẹ́ mọ́ dúdú mọ́ rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ kẹfún ọmọ Táyọ̀ ẹwà rẹ ti ń tan náà ò ní yege láéláé láṣẹ Elédùmarè ìyọba àjọ ló wà yìí o wọn ò ní kọ lẹ́tà ìbànújẹ́ nítorí tiẹ̀ láṣẹ Ọlọ́run ọdọọdún ní láǹsọ lógúnlógún
ọdọọdún nìkan sọ lágbọ̀n lọ́gbọ̀n ọdọọdún lámọ̀rí ọ̀wọ̀ bí ìran olúwa kẹ́mi lọ́jọ́jọ́ oníṣòwò kó má lè nájà kókókókó lára ọ̀tá máa lè wùmí mo wá pàṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún owó ọdún rẹ gbogbo ló mọ̀ ṣe òwe ó ṣọdún èyí náà o ọmọ Táyọ̀ ṣọdún èyí.